Sir, Kábíyèsí. Yes, please. Okay. Please, no noise. Mo kí gbogbo ọmọ Ìgbómìnà pátápátá níbi gbogbo yìí ẹ ti ń wò mí. Lónìí Òkè Ìlá Ọ̀ràngún ni a lónìí lọ́dọ̀ ìran bàbá Kábíyèsí ọba Ọ̀ràngún ti Òkè Ìlá. Yìí mo mú tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Kábíyèsí o. Ẹ ṣé wo mo dúpẹ́ ẹkún o. Ẹkún o. Kí gbogbo ọmọ Ìgbómìnà tọmọ Yorùbá pátápátá. Mo kí gbogbo yín ẹ̀yin ọmọ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. A kú ọdún o. Ẹ̀mí yín ṣọ̀pọ̀ ẹ̀. Ẹ mọ̀ lọ́re ẹ mọ̀ bọ̀re. Ẹ hàn ní kú sọ́nà bí èéfín. Ìyẹn bá lọ síbi ẹ wà Olúwa dúró tì yín. Inú wa máa ń dùn ìyá bá gbọ́ yẹn ń ṣe. Ẹ ní balẹ̀ jẹ́ ẹ ní ba ìta jẹ́. Olúwa aláàánú á bá mi wà pẹ̀lú yín. Pẹ̀lú gbogbo àwọn ọmọ Yorùbá tó wà káàkiri náà tó ń gbọ́ wa. Èmi ni aláyélúwà ọba Dr. Adédòkun Ọmọnìyí Abọ́lárin. Aróyin kẹ́yè kínní. Kábíyèsí o. Ọ̀ràngún ti Òkè Ìlá Ọ̀ràngún. Kábíyèsí o. Aláṣẹ ìkejì òrìṣà. Ọmọ wàràǹgá àgbà ibẹ̀. Ọmọ ẹni àárín ògbó lọ́nà ọ̀dà. Ọmọ tewétewé làtẹ̀kọ̀. Ọmọ tí ò náà dákàrà. Ọmọ ewúrẹ́ Ọ̀ràngún jẹlẹ́sẹ̀ ìgbàgbére. Ọmọ àgùntàn Ọ̀ràngún jẹlẹ́sẹ̀ ìyàrá. Ọmọ àdìyẹ òkùnkùn Ọ̀ràngún jẹlẹ́sẹ̀ ìgbéradé. Ọmọ ajímọ́bìnrin ọ̀fẹ́. Ọmọ òjò àmọ̀tà. Ọmọ òjò adúkìrọ̀ lásán. Ọmọ òjìjà tí wọ́n bá ń dàṣù. Nílé ìlàjò. Nílé Ọ̀ràngún. Ọmọ aṣọ́rò gbọdọ̀ ṣu. Ọmọ ẹ̀rọ gbọdọ̀ gbé. Ọmọ ní gbébẹ̀. Ẹ̀rọ àti ọ̀fà tó gbébẹ̀ láàárọ̀. Ọmọ kó tó dọ̀dọ̀ alẹ́. Orí ajágúnlá ló gbẹ̀bọ̀. Orí àmọ̀tá ló gbọ̀tọ̀ fènìyàn. Orí àrùnká ló gba ọ̀kẹ́ ẹrú. Ọmọ àwọn ìgbówó ṣẹbọ. Ọmọ àgbàlagbà ọmọ Oòduà. Kábíyèsí o. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Ẹ ṣé gbígbà ní gbà á lálejò. Ọpẹ́ ni kárùn sí lọ́wọ́ Olúwa lọ́wọ́ àwọn bàbá ńlá. Mo dúpẹ́ gan ni ẹ ṣeun. Ẹ̀mí yẹn jagun o. Ẹ mọ̀ ra ànúgbà. Bẹ́ẹ̀ bá ṣe ń ké Olúwa máa bá mi dá yín. Ẹkún o. Ẹ ṣeun gan ni sà. Ẹ ṣeun. Gbogbo ọmọ Ìgbómìnà gẹ́gẹ́ bí ẹ ṣe kàn sí mi iṣẹ́ yín náà ni wọ́n á jẹ́ ní òní. Ẹ̀wí etí ìdọ́dọ̀ Kábíyèsí Ọ̀ràngún Òkè Ìlá. Ẹ̀wí gbogbo òkun yìí ń ṣe yẹn ń rí. Ẹ̀wí gbogbo rẹ̀ wí ó wù yín. Àmọ́ kún bá yín dọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ Ìgbómìnà. Kún bá yín mú ìran béèrè kan ránṣẹ́ sí mi. Kún bá yín béèrè gbogbo rẹ̀ ní ọwọ́ wọn. Àmọ́ ká tó lọ bí ìbéèrè bíi méjì àbí mẹ́ta ọ̀hún. Kábíyèsí wọn ti sọ orúkọ wọn sí a. A fẹ́ béèrè bí Kábíyèsí bí wọ́n ṣe kékeré wọn bóyá ní ìlú yìí ni àbí ní ìlú bòmíì náà ni iléèwé yìí wọ́n lọ kí tó di wí wọ́n á jẹ ọba ní Òkè Ìlá Ọ̀ràngún. Mo dúpẹ́ lẹ́ǹkan sí i bí inú mi hàn dùn bó ṣe ń sọ ògbónà yóò yọ mọ̀nàmọ́ná lẹ́nu ẹ̀ èèyàn rí bẹ́ẹ̀ lẹ́nu tèmi èé sọ díẹ̀ yéé ṣe rí bẹ́ẹ̀ èmi èèyàn lórí ọ̀fẹ́ tí wọ́n bí mi nílùú Òkè Ìlá níbí ìyá yìí ó bí mi ọmọ olórúkọ ti Èkìtì ní Ìbàdàn náà bí mi sí àrùn lórí ọ̀fẹ́ ń gbà ya wà kékeré kí ìyá arúgbó wa ìyá yóò bí kàwú wa kó lórí ọ̀fẹ́ láti gbé pẹ̀lú wa nígbà ya wà nígbàdàn ya ó ti kékeré ìgbà yín jáde tí n ti ṣiṣẹ́ lọ́ọ̀yà ní Western House lẹ́kọ̀ọ́ ní èdè náà tí wọ́n á wù mí ní tí wọ́n ń sin àwọn èèyàn mi jẹ́ ní Western House gbogbo àwọn gómìnà èèyàn wà káàkiri láti ìlú wa ìlú Òró ìlú Àràndù láti Rorẹ́ láti Òmù Àrán èèyàn ta nǹkan lẹ́kọ̀ọ́ bí bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn so ẹ ní bínú sí mi máa ń ṣe yẹ̀yẹ́ pé èmi ni Ọ̀ràngún àkọ́kọ́ yéè gbogbo ọ̀nà ọ̀nbẹ̀lẹ̀ yéè mọ́ sọ
wọ́n ń gbìyànjú torí ibi yẹn ti mú mi láti wá jọba láti ìlú Ìbàdàn láti Àbújá. Èdè yóò ṣe pàtàkì ní àṣà wa ṣe pàtàkì. Ó yẹ béèrè lọ́wọ́ mi kọ́ nìyẹn. A bí mi ní ìlú Ìbàdàn ní ó kù ọdún bíi méjì tí a máa gba òmìnira. Bàbá tó bí mi ọmọ ilé ọba sọ́lọ̀ ní ìlú Òkèlà ọ̀run. Olùkọ́ ni wọ́n, olùkọ́ àgbà nílé ìwé aládàáni alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school. Ìyá tó bí mi náà olùkọ́ làwọn náà, ṣùgbọ́n wọ́n ti fi ṣe olùkọ́ sílẹ̀ láti máa ṣe òwò. A bí mi nílùú Ìbàdàn. Mo bẹ̀rẹ̀ ilé ìwé ní Seventh Day Adventist Primary School Agodi Ìbàdàn láti 1964 sí 1969. Nígbà tí a ṣetán níbẹ̀, a lọ sí ilé ìwé Adventist Grammar School ní ìlú Ẹdẹ ní 1970 to 1974. Ní 1975 mo lọ sí Ìbàdàn Polytechnic fún HSC. A lò ọdún kan níbẹ̀ ká tó wá lọ sí ilé ìwé University of Ife nígbà yẹn láti 1976 sí 1980. A ṣetán ní 1980, a ṣe iṣẹ́ akọ iṣẹ́ nípa òṣèlú, political science. A ṣetán ní 1980, mo wá lọ ṣe iṣẹ́ àgùnbánirọ̀ ní Nigerian Police Staff College ní Jos. Mo wà ńbẹ̀ fún ọdún kan 1980-81. 81 ta tún padà àkọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní Federal Ministry of Aviation, ṣùgbọ́n àlòjù oṣù mẹ́ta lọ́nbẹ̀ tí a padà sí Ifẹ̀ torí ó ní nǹkan tá à ń lé tá à ń fẹ́. A padà sí Ifẹ̀, a bẹ̀rẹ̀ masters wa, àtúnlóore ọ̀fẹ́, àtúnbẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ní ilé-ìwé tá à ń pè ní Ọ̀yọ́ State College of Arts and Science. Mo wà ní Ọ̀yọ́ State College of Arts and Science fún ọdún bíi 9-10. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa pé mi rò pé màá pẹ́ nínú ilé-ìwé yìí, ṣùgbọ́n ilé-ìwé yìí ni mo rò pé Olúwa ti mọ ọ̀nà tó ń fẹsẹ̀ mi lé pé màá jẹ ọba, pé mo dẹ̀ láti mọ̀ bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ọjọ́ ọ̀la. Mo wà ń bí fún bí ọdún bíi 9-10 kí n tó wá parí iṣẹ́ mi ní St. Andrews College of Education ní ìlú Ọ̀yọ́. Ní gbogbo àsìkò yìí, ìgbà yẹn náà mo ṣe masters mi, ìgbà yẹn náà ni mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti ṣe nípa òfin law. Láti ọdún 1987 sí 1990 ni mo ṣe ẹ̀kọ́ ìmọ̀ òfin ní Ifẹ̀ náà ni mo ti ṣe gbogbo ìwé tí mo kà. Káṣẹ́tì ọmọ àṣìṣe agbẹjọ́rò lẹ́kọ̀ọ́ lọ́kàkiri wádìí ọdún 2000. Mo jẹ́ ẹ̀ta ń pè ní special adviser to the then Senate President Ayin Pius Ayin ní Abuja láti 2000 to 2003. Láti 2000 to 2006 àwa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ òfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì, House of Reps àti Senate. A dúpẹ́ lọ́wọ́ Olúwa, nǹkan tá a fẹ́ sọ Abuja di Washington tiwa ni, ṣùgbọ́n nígbà tó di 2006 Olúwa pè wá pé ilé kókó ní ká gbé. 2006 la di Ọ̀ràngún ní ìlú Òkèlà Ọ̀ràngún. Mo máa ń sọ, mo dẹ̀ tún máa sọ, ọdún 2006 yẹn nínú ìbàjẹ́ jù. Pé irú ayé wo ni mo wà yìí? Pé ọba kí la fẹ́ fọba ṣe àti ẹ̀rọnú ẹ̀ nígbésí ayé wa. Ibi tí iṣẹ́ Olúwa ti máa ń pàdé tẹ̀dá nìyí. Ọ̀nà kọ́nà tí ẹ̀dá bá máa rìn, Olúwa ti mọ ìbẹ̀rẹ̀, ó dẹ̀ ti mọ òpin. Ọjọ́ tí adé dé orí mi gẹ́gẹ́ bí Ọ̀ràngún ní ìlú Òkèlà Ọ̀ràngún, ọjọ́ yìí nínú mi bàjẹ́ jù. Mo máa ń sọ mí lọ sílé ìwé láti jọba, ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run ní iṣẹ́ ìgbàlà fún wa tá láti ṣe. Gbogbo ẹ̀ náà là ń ṣe láti bàtà ti dé orí oyè. Ní ṣókí, kò jù bẹ́ẹ̀ náà lọ. Láti 2006 láti wà ní ìlú Òkèlà Ọ̀ràngún gẹ́gẹ́ bí Ọ̀ràngún ti Òkèlà. Mo bẹ̀ yín ẹ má bínú sí mi pé mi sọ ògbóná dùn lẹ́nu mi. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi tí ẹ ń wò mí. Mo wá bẹ̀ gbogbo wa,
ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ wa ní èdè wa. Mo máa ń sọ fún oníkálukú wa, èdè wa, àṣà wa ṣe pàtàkì. Àwọn ọmọ wa ò lè sọ òyìnbó gẹ́gẹ́ bí òyìnbó. Ó dẹ̀ yẹ kí wọ́n tún gbọ́ èdè wa. Ó máa ń dùn mí, ṣùgbọ́n àṣìṣe tí àwọn òbí ti wá ṣe, àwa náà ti ń ṣe. Mo wá gbàdúrà fún àwọn ọmọ wa pé wọn ò gbọdọ̀ ṣe irú àṣìṣe yẹn, torí ilé koko ìtàgbé ilé sì ni àbọ̀ sí ní oko. Ẹ ṣeun sà. Gẹ́gẹ́ bí láti 2006, yes, please. mo rí wí ẹ ti mọ ní ìran bí ìdojúkọ láti gbà yí ẹ ti jọba. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ kù wá nínú àwọn ìdojúkọ yẹn ti ní? Ìdojúkọ yìí ibi a ti ń bọ̀ ó yàtọ̀ sí ibi ẹ ti bára yín. Ibi ti bára mi. Ṣùgbọ́n ibi yóò bá lé ibẹ̀ mọ̀ lẹ́yìn ọmọ ń bọ́ ọmọkùnrin rẹ̀. A jókòó síbẹ̀ torí a ti mọ̀ pé iṣẹ́ tó ló wá fún wa ni. Àwa bẹ̀rẹ̀ sí mú ní sísẹ̀ntẹ̀lé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ọmọ ìlú òkè lọ́run pátápátá. Kábàámọ̀. Mi kábàámọ̀. Iṣẹ́ yìí Olúwa gbélé mi lọ́wọ́, kí ni àbámọ̀ tó wà ńbẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ifá máa ń sọ fún gbogbo èèyàn pé mi rí iṣẹ́ yìí dá bí iṣẹ́ ọba, nítorí iṣẹ́ àlùfáà ni iṣẹ́ ọba. Iṣẹ́ tó ṣe pé èèyàn kì í kó ọrọ̀ jọ níbẹ̀ ni. Ẹ̀yin ni o. Ẹ̀yin ẹ ṣetán láti sin ìlú ni. Bóyá nítorí pé gbogbo èèyàn kan ló ṣetán láti sin ìlú. Ngbà yín ti jọ. Béèrè ń bọ̀ abẹ́ ọ̀nà. Ngbà yín jọba èmi panu tún fẹ́. Ṣé mo fẹ́ dọ́lọ́run ni? Gbogbo àwọn tí ó jù mí lọ, àwọn ẹgbẹ́ bàbá mi, èmi ni mo dàgbà jù nílùú Òkè Ọ̀ràngún, gbogbo wọn á bọ̀wọ̀ fún mi. Mo fẹ́ dọ́lọ́run ni. Iṣẹ́ tọ́lọ́run dẹ̀ ní ká ṣe ni. Mo wá jókòó, mo wá rí ìyà, mo wá rí òṣì. Mo wá rí pé àwọn èèyàn wa máa ń jà lórí nǹkan tí ò sí. Ìyẹn bá mọ ìtàn àwa Ìgbónà, èèyàn sífẹ́ yóò yanrantí láàrin wa. Mo máa ń wò, èmi pa ló dé, èmi pa là ń gbé, yà ń gbin. Mélòó hàn ní á? Mélòó? How many are we? A dẹ̀ láti jẹ́ kí ìdàgbàsókè wà láàrin àwọn èèyàn wa. Kó dẹ̀ tó ṣe ìfẹ́ láti wà. Ká pọ̀ tẹ̀ mọ́lẹ̀. Ìtàn Mango Park ní 2011. Mi sọ pé ìtàn ṣe pàtàkì. Ìtàn ṣe pàtàkì. Ṣùgbọ́n mo ti rí i pé Olúwa bùkún wa nítorí àwọn nǹkan tó Olúwa fún wa. A nílẹ̀, a ní àwọn ọlọ́gbọ́n ènìyàn, àwọn tí ó yẹ kí a máa jẹ. Ipò wa, ipò àlùfáà ni. Ipò láti mú ipò chief imam ni. Ipò láti jẹ́ kí inú àwọn ènìyàn wa dùn pé ó hàn ṣeéṣe nípa lè ṣeéṣe. Ìjọba ti nígbẹ̀kẹ̀lé ní Olúwa. Múra síṣẹ́. Iṣẹ́ ni ìdí iṣẹ́ ni láti mọ lọ́lẹ̀. Ó hàn lè jókòó kó máa fi ẹnu yaran sọ́bẹ̀ kó hàn rò pé o ti ń ṣe nǹkan yóò yẹ kó ṣe. Rárá o. Iṣẹ́ ni ògùn ìṣẹ́. Má sọ fún àwọn ọmọ mi. Iṣẹ́ lògùn ìṣẹ́. Ẹ múra síṣẹ́. Kò iṣẹ́ láti ń dẹni tá a bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ láàrin bí abẹ́rẹ́ ní gbẹ́kẹ̀lé á tẹ́ra mọ́ iṣẹ́ ẹni. Yorùbá ní pé ìlú lọ́wọ́ bàbá rẹ̀ lẹ́sílẹ̀ kan tó bá gbójúlé wọn ó tẹ́tán mo sọ fún ẹ. Gbogbo nǹkan tá a wá ń sọ fún gbogbo àwọn wa nìyẹn. Àdúrà tí mò ń gbà ní pé ní agbára Olúwa gbogbo àdúgbò wa, àwọn ọmọ wa tó wà ní Amẹ́ríkà, àwọn ọmọ yín ní Amẹ́ríkà, ó lè má ṣe sí ní 20 ọdún sísìn, ní 20 ọdún sísìn, wọ́n á padà wálé. Torí nǹkan tí wọ́n á fi lè padà wálé, Olúwa jẹ́ kí àwọn ọmọ wa yìí ti lè ṣe. Nígbà tá a bá ti ní international airport ní àdúgbò wa, ṣé kò ṣeé ṣe? Ó ṣeé ṣe. Nípa ló dé yé ṣe ṣe. Àmọ́ igbó kan èlé dá rárá o. Àfi ká mọ́wọ́ sowọ́pọ̀ ká jọ ṣe. Ní wọ́n ti ń mú mẹ́sẹ̀jì ránṣẹ́, wọ́n béèrè wọ́n fẹ́ kún béèrè. Ẹ̀yin èèyàn mi bí mo ti ń rí ìbéèrè yín. Wọ́n wí gẹ́gẹ́ bí kábíyèsí tí mo wí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n fẹ́ kó ọrọ̀ jọ ni.
torí ìran míì gbà wí bí yẹn bá ti jọba báyìí kẹmọ kó ọrọ̀ jọ ni àti rí ìwọ̀nba lédìsírísọ ewúto ilẹ̀ bíi kẹtalẹ̀ lú bíi kẹtẹ̀wé ilẹ̀ ibì kan ọba ti ta ọba ti ra gbogbo rẹ̀ tó ti sọ di títí ẹnìkan àmì ẹ̀yìn ẹ̀kan jòkó wìtò ìfẹ́ kọ́rọ̀ jọ torí olówó máa fẹ́ kó ń lówó sí ni gẹ́gẹ́ bí ẹ má bínú sáà mo etí parí ọ̀rọ̀ mi ni sáà gẹ́gẹ́ bí ipò yín ẹ̀kàwé gbajúmọ̀ ó yẹ kẹ́ mọ wá bẹ́ẹ̀ ti ṣe lówó sí ni àmọ́ ẹ wo wí èèfẹ́ lówó sí ẹ á mú àwọn ọmọ mẹ̀kúnnù ẹ mú wọn níbi yẹn rà ẹ mú wọn wípò ẹ̀yin náà ọjọ́ ọ̀la mo fẹ́ kẹ́ ẹ lọ́jọ́ ọ̀la gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ti ṣe ní ọjọ́ ọ̀la èmi tí ó kàn dédé ewu yín náà nàbẹ́ nìkan ló gbà yín nímọ̀ràn wípò ẹ ṣe èkó báyìí. ẹ wo bí mo ṣe sọ ìgbésí ayé mi ẹ wo tán tí mo sọ fún mi mo wá bára mi ní sí l'Àbújá mọ́ tàbí kí n wà ní New York tàbí kí n wà ní Delaware tàbí kí n wà ní Toronto ìlú òkèlà ni mo wá bára mi sí l'Èkó mi sí ní Port Harcourt iṣẹ́ lọ́lọ́ ní ká wá ṣe iṣẹ́ ni nǹkan tọ́lọ́ ní ká wá ṣe nìyí ẹ̀yin lè mọ̀ báwọn o. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn òbí mi mo dúpẹ́ lọ́wọ́ Olúwa torí bíbí rẹ̀ kò ṣe fowó rà nǹkan tí mo rí àwọn òbí mi tó ṣe nǹkan tí mo rí ìyá tó bí bàbá mi tí mo rí tó ṣe nǹkan tí mo rí bàbá tó bí ìyá mi tí mo rí tó ṣe má ṣe wá yọ máa lè tèmi náà sọ pé Ọlọ́run gbé mi sípò nítorí mo